ọ̀rọ̀ àwọn bàbá wa kan ló lọ tó bọ̀. Ó ní kàkà kí n dọ̀bálẹ̀ fún Gàmbàrí, ó ní màá kúkú gba ọ̀nà ọ̀run lọ. Fúnkẹ́ Akíndélé, ọba wa tó jẹ́ ọba kóòtù òjíire mélòó ló ti lọ rá bàbá wájú ẹ̀ torí owó, torí ipò, torí àwọn nǹkan. Ẹ ti sọ iyì àti ẹ̀yẹ yín nù torí like and Emir yìí tí gbogbo yín lọ rá bàbá lọ́bọ̀ ẹ̀, Emir kò kí ń ṣe ọba. Emir ó kàn jẹ́ olórí àwọn Fúlàní Mùsùlùmí, àwọn wéríwérí. Ìran wa ò kí ń wérí. Ẹ̀rí bí tán ti gbé ẹ̀sìn Islam yẹn wá gan, wọn ò kí ń wérí. Dressing code àwọn Fúlàní ni kí wọ́n máa wérí. Ìwọ yìí ò dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní àwọn ló ń jí wa gbé, àwọn ló ń pa àwọn èèyàn ní gbogbo ibi. Ṣùgbọ́n torí wípé ipò, torí owó, because of fame, although ó lọ kí wọn àbó lọ ṣe, that's not the kinní, but like for what? Fún kíni? Àwọn ọba wa nílẹ̀ Yorùbá mélòó lẹ ti lọ bá, lẹ ti lọ kí, ló ti rá bàbá wájú ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ ká sọ iyì wa nù torí owó, torí ipò, torí kíní. So àwọn ọba wa Yorùbá yòókù, àwọn ò níyì, àwọn ò lẹ́yẹ, àwọn ò lè ṣe ìwúre fún ẹ. Ìwúre wo ló wà lẹ́nu Emir tó fẹ́ ṣe fún ẹ? Àwọn tó ń dèdí sókè, tó ń bọ òkúta ṣìgìdì Kàábà. Àwọn tó ń bọ òkúta lárúbáwá, tó dẹ̀ fẹ́ fi ẹ̀sìn Islam gbalẹ̀ yín, òun ni gbogbo yín lọ ń rá bàbà, lẹ̀ ń gbé gẹ̀gẹ̀, lẹ̀ ń ṣe gìgì, tẹ̀ ń ṣe. Ó ga o, ó mà ṣe o.